Oya, let's go there. Ọ̀gá wa ti sọ̀rọ̀. Ọ̀gá wa Ìgbòho ṣá, ọwọ́ bàbá Dami, ó ti sọ̀rọ̀ Yorùbá nation ni o. Gbogbo ọmọ Yorùbá tí ò bá ti tẹ̀lé ìlànà tá à ń gbé kalẹ̀ láti bọ́ kò lóko ẹrú. Wọ́n ọ̀yàn bẹ́ẹ̀ kọ́ mọ̀ yẹ kí ìyọ̀ jẹ wọn kú ni o. Gbogbo ẹ̀yàn yẹn wa, ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa, ẹ support movement yìí. À ń pariwo nísìnyí pé ìgbésẹ̀ tuntun kan fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀, ká jọ gbé ìgbésẹ̀ yẹn, ká jọ gbé lárugẹ. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọ̀gá wa sọ, Ìgbòho ṣá, ẹ gbọ́. Kaka fún Nàìjíríà ju ẹ̀ǹdì lọ, òpin Nàìjíríà ni àwa yìí. Ẹ má jẹ́ ká nìkan kan mọ dúkokò dúnmọ̀ eléyìí tá a ṣe yìí láti àti bíbà yìí à ń lọ lu Nàìjíríà yìí gẹ́gẹ́ lọ bẹ̀rẹ̀ wá sí ọ̀dà. Tá a bá dé yẹn a máa bẹ̀rẹ̀ padà láti bẹ̀ tí nǹkan kan dẹ̀ ń ṣẹlẹ̀. Ẹ̀ǹdì Nàìjíríà náà la wà yìí. Gbogbo ayé sì mọ̀ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kù mọ́. Kò sí nǹkan kan bẹ̀ mọ́. Ohun tó kù ni wọ́n fẹ́ pọ́nlá. Tọ́wọ́dà ti pọ́nlá tán wọ́n máa ṣe kí ni o? Ohun tó kù bẹ̀ ni wọ́n fẹ́ pọ́nlá. Tọ́wọ́dà ti pọ́nlá tán wọ́n máa break ẹ̀ náà ní. Yorùbá nation. So ní ìṣẹ́jú kan ẹ jẹ́ kí a ṣàdúrà fún àwọn ọmọ wa àti àwọn brọ́dà wa àti àwọn bàbá wa tí wọ́n ti bá ìrìn àjò yìí lọ kí Ọlọ́run bá fi afẹ́fẹ́ kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rí Ọlọ́run má bà ẹ̀yìn wọn jẹ́ Ọlọ́run bá wo ọlá ẹ̀mí tí wọ́n tó gbọ́ lórí ìrìn àjò yìí kó gba òmìnira ìfọ̀ ní kíákíá àtẹni tó nífẹ̀ẹ́ Yorùbá nation àtẹni tó yẹ pé ó ń tẹ̀rẹ̀ tó lóun pé òun ti àwa máa gba Yorùbá nation yẹn lójú ẹ̀ kì í ṣe Ọlọ́run ló fẹ́ gbà fún wa gbogbo ìrìn àjò tá à ń rìn àṣẹ Ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tó bá wá rò pé òun tẹ̀ wá ó tẹ̀ gbèsè ayé ara ẹ̀ ni ó tẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ ni ìṣèmi ló ń tà kọ̀dẹ̀ tọ́mọ tèmi tẹ́lẹ̀ mi lọ́mọ ń bẹ̀ tó fẹ́ tà so ìwọ náà ló lọ́mọ Nàìjíríà yẹn ìwọ ọ̀ ń tẹ ara tiẹ̀ àti àwọn ọmọ rẹ gbogbo ẹnikẹ́ni tí kò bá sọ̀rọ̀ ti ìrìn àjò yìí yóò tọrọ jẹ kú ni gbogbo àwọn tí ò ní nǹkan kan tí yà ń jẹ wọ́n lu Nàìjíríà tọ́jà tó ń sọ wípé wọ́n Nàìjíríà yẹn sẹ́ríkẹ́ ní parun ni wọ́n bẹ́tà kí gbogbo àjọ fi ọwọ́ ara wa sọwọ́